Hi everyone, welcome to my channel. Kò sóògùn owó kankan bì kan kò sóògùn owó kan bì kankan kò sóògùn owó kankan bì kankan sàkámàǹgì lásán ni. Ó gbádùn mi olótù. Oògùn owó kò sí níbì kan, ibi tá kàn mọ̀ pé ó kàn dé pé wá àṣírí bíbò wá oṣólẹ̀ tútù kó ra máa lò ó, kì í ṣe pé akọ oṣó tó bá wá ò ní pẹ́ kù fáwọn tó mọ̀, kì í ṣe pé wọ́n sì mọ̀ náà. Commanding something ni wọ́n ń lò sórí ẹ̀. Àwọn tó ṣe fún wọn náà tó máa tún fi èpè àtàṣẹ tvt ń dì fún wọn. Bọ́tí ibi tó bá ti gbé ńlá àwọn oṣó kéékèèké tó ń la àwọn oṣólẹ̀ kéékèèké ṣe pé oṣólẹ̀ ń pé kó lọ wórí èèyàn wá kó lọ wá kíní wá o. Àbá àṣírí bíbò kó lọ wá a lè ní kó lọ ra ewúrẹ́ wá káfí àwọn nǹkan ara gbogbo ìsìlẹ̀ ẹ̀ á ṣètò ẹ̀ fún ẹ tó bá lò yóò bẹ́ẹ̀ lára mú ní dandan sí ni. Yàtọ̀ sí pé kí iṣẹ́ pé ok eléyìí tá ti ṣe yìí o ìwọ ni kó lọ lò. Ìyẹn ló máa appoint fún yàn pé iṣẹ́ báyìí lọ fọkàn balẹ̀. Ẹ̀rẹ́ṣẹ́ ẹlòmíì látòrí Facebook èmi àmà gbé fúkẹ́ èmi àmà dẹmọ èmi àmà ṣe kinní kan èmi àmà ṣe kòkó bàbá yasùn ohun tí mo sọ lónìí ní ìsìn inú máa bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni. Nígbà irú èèyàn wo ló tún fẹ́ ba iṣẹ́ àwọn jẹ́. Èmi ò sì rí nǹkan kan tí wọ́n fẹ́ yé fẹ́mi o àfi tí ò bá sí Elédùmarè lókè mọ́ tí ò bá sí fámọ́ nìkan lókù tí ò bá sọ̀rùn mi là mọ́. Gbogbo ohun tá a bá ń ṣe láì ẹ jẹ́ ká fòótọ́ sí, ẹ jẹ́ ká fi òótọ́ sí. Òtítọ́ la fi múlẹ̀ ìmọ̀lẹ̀ défẹ́ o ní Ilé Ifẹ̀ fi dàrú dì sí o, kò dàrú kò sì ní dàrú lọ́la àwọn àgbàlagbà tó sì kú mbẹ̀ kò dàrú. Ìtorí ẹ̀ ni olótù màá tún máa ṣàdúrà fún ẹsẹ̀ pé ò ní fẹ́ lè ṣàṣemọ́sẹ̀ o sì ní kábàámọ̀ pé kí ló mú mi lọ́mọ Ìfolúwo Ifásọmí Akọ́dá fún àgbáyé àbámọ̀ ẹmọ pé àmì báyìí ti mọ̀ àbáyìí ti pẹ́ o mi báyìí ti máa mi mọ́ o ẹlẹ́dàá bàbá ẹlẹ́dàá ìyá náà ló gbé ẹ débi náà. Ifá tèmi náà tó mọ̀ pé òun fẹ́ polongo mi fún rere, òun fẹ́ káyé mọ̀ mí sí dáadáa. Àwọn èèyàn wò pé wọ́n ṣe bí ọlá ti tán, ọlá ò tán, ọlá kù sẹ́yìn jaburata ni. Ọlá fáwọn ṣe ń jẹ́ dìsìn ètò rẹ̀ ni ọfà ayé ò ní báyìí, ọpọlọ ẹ̀ ò ní dàrú. Ibi tó bá ti máa ṣàṣẹ sí ọ̀rọ̀ tó bá àṣàpọ́nlé èèyàn ò ní sọ̀rọ̀ bàjẹ́ ńbẹ̀. Ibi tó bá yẹ pé kò ti ṣe àpọ́nlé èèyàn ò ní ṣìṣe ńbẹ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ Fáìbè Èṣù, ayé ò ní bá ti yín jẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú wàhálà báyìí kí Ifá kó dìde ńlẹ̀, Ọ̀rúnmìlà fúnra rẹ̀ náà kó dìde kó pè wọ́n. Gbogbo ẹni tó bá sọ pé ohun tí ìwọ olótù mi gbé jáde yìí o ó ń kó nira báwọn o, Ìfolúwo Ifásọmí Akọ́dá fún àgbáyé sọ̀rọ̀ o, ara ń nìhun o, òun ní kinní kan o, gbogbo wọn pátápátá báyìí àwa la máa jàkàrà wọn. Òjò tó kú bá kú báyìí la máa ń yí dóòtà. Ẹ ń derú lerú ń tọ̀ o, ẹ̀yìn ìtọ̀ báyìí là ń gbọ́n kó. Olúbongágà kì í nọ́jú òrùn dalẹ̀, pàǹtí kì í tán lọ́rùn gbòdògì, omi rẹ̀ kì í tán lọ́rùn pèrègùn, ọdọọdún báyìí ni pèrègùn ń ṣọ̀fọ̀. Àwọn ọ̀tá wa wọ́n máa ṣọ̀fọ̀ ni. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ibi tí wo lótú tó fẹ́ tó wọ́n bá bẹ̀rẹ̀ sí ń post ẹ̀ tán bá ti ń rí ẹni tó bá yọ́nú sí á rí ìyọ́nú Elédùmarè, á rí ìyọ́nú Ifá. Ẹni tó bá sọ pé òun fẹ́ gbégi fi dínà ọ̀rọ̀ ẹ ọ̀nà àdìmọ́ ń tọ̀hún tẹ́ pé ń tọ̀hún ò ní rí bá ti ṣe mọ́ láéláé. Àrọ́mọdọ́mọ ẹ̀ báyìí orí ibú náà máa bá kò láyé, òṣì ló máa tó ń tọ̀hún pa. Ìṣẹ́ ní ń pagún, ìyà ní ń pàtí òro. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ni ìwà náà larí bọná sí. ọ̀rọ̀ tó ẹran tó kọ́ bá sọ ẹnu ọ̀ká ní kú sí.
èyí tí mo sọ lónìí aṣẹ́ ní eré ní títí ń gbé ní mi kàlọ́ ọjọ́ tá a bá jẹ kéṣù ọjọ́ náà lẹ́nu kòrò èyí tí mo sọ lónìí ó dàṣẹ wàá bẹ̀rẹ̀ sí máa rí bá ti ṣe apá ọ̀tá kan ò ní ka yín máa mọ̀ ṣe ni máa làlùyọ ni àlùyọ gbogbo ẹni tó ti so kádàrá ẹ̀ mọ́gi tó ti bo ògo ẹ̀ mọ́lẹ̀ mo pa láṣẹ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ kó go ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa dìde sókè káyé mọ̀ pé yẹ̀sìn pé òun náà jẹ́ èèyàn ọ̀tọ̀ ni kéèyàn máa rìn bọ̀ kán daṣọ eégún bòókú lórí tóun máa ń pé òun wọṣọ òun ń bọ̀ irú wọn àti ríru wọn ńgbà tí wọ́n ń bọ̀ rí eléyìí kan ń bọ̀ ni ojú náà la fi sáré bojú rí o àwẹ̀jú débẹ̀ wọn ìyẹn wá lọ́tàrọ ọ̀hún Elédùmarè nù. kò sóògùn owó kankan bì kan kò sóògùn owó kan bì kankan kò sóògùn owó kankan bì kankan sàkámàǹgé lásán ni ó gbádùn mi olótù oògùn owó kò sí níbì kan